gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Tuesday September 16 ọdún 2025 táwa nù ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbú lódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, mojúbọ ọkùnrin mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow wa, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Harris tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní agbára káká mọ́ wà fún yín tá a sì wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ bí gbà pé gbogbo iṣẹ́ tẹ fẹ́ ṣe pátápátá kẹ́ ṣe wọ́n láṣẹ yanjú pátápátá láìkù kankan rárá. Kò ní sí nǹkan tí ò ní ṣeé ṣe fún yín lọ́jọ́ tòní, gbogbo nǹkan pátá lẹ máa lè handle láàyè iṣẹ́ tó sì jẹ́ pé bí ẹ ṣe ń gbáradì lénìí àti ìwà dáadáa yín lọ́jọ́ tòní á jẹ́ ètò ṣe pé àwọn tó gbà yín ká máa wà òkọ́ṣe rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ, ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ. Aago 2 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Gbogbo kọ́lọ̀ tó bá ti jẹ́ light colour pátápátá ló wá dára fún yín láti wọ̀ láṣọ lónìí o. Ẹ̀yin oníràwọ̀ èròpé alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lénìí kẹ́ rí dájú pé kíyèsára o, látàrí pé àwọn nǹkan kan máa wà tẹ́ máa fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní tó sì máa dàbí ìgbà pé kò wà necessary. Ẹ jìnnà sí àwọn expenses èyí tí ò necessary rárá lọ́jọ́ tòní. Kẹ́ má kóra yín sí ìnáwó tẹ́ ò ti ẹ̀rọ kan tẹ́lẹ̀ àbí ìnáwó tí ò wulẹ̀ ní bọ́jẹ́tì tẹ́ níbi kankan tẹ́ fẹ́ kọ́ sí. Ẹ sì rí dájú pé kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí. Ẹ ṣọ́ ọ̀rọ̀ sọ láwùjọ àwọn ènìyàn, pàápàá láwùjọ àwọn tó ṣe é pọ́jú olólùfẹ́ yín tàbí àwọn tẹ̀lé jọ ń ṣiṣẹ́. Ẹ ṣọ́ ọ̀rọ̀ sọ kẹ́ kíyèsára kọ́ má tún ìsọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ kíyèsára kọjọ́ tòní fi lọ èní kò dára rárá, kí ẹ kánjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun kẹ́ má bàa regret. Lénìí kẹ́ wà smart, kẹ́ rí dájú pé ìṣèlérí ohun tẹ̀lé múṣẹ fẹ́nikẹ́ni. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 á ṣe yín bí ìgbà gbé kẹ́ lákòókò àti ìgbà lẹ́yìn nìkan. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi introspect, láti fi ṣàwárí ara yín dáadáa kúlẹ̀kúlẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ tún ṣàwárí àwọn kọ̀ọ̀kan tó ṣe é pé ó pamọ́ nú ìgbésí ayé yín tó ṣe é pé èdè gangan ló máa hàn sí yín kedere, tó sì jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí á ràn yín lọ́wọ́ tẹ́ máa lò lórí ohunkóhun tó sì jẹ́ pé máa padà ṣàṣeyọrí. Lénìí kẹ́ mọ́kàn balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ó sì ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ díẹ̀ tó wà nú ẹ̀ pẹ̀lú. Ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn táàsì kọ̀ọ̀kan nǹkan tẹ́ fẹ́ mójútó bóyá láàyè iṣẹ́ tàbí nílé kó dàbí ìgbà pé ó fẹ́ kí pressure bọ̀ yín lára rẹpẹtẹ. Ẹ bá wá rí pé bóyá ìṣòro kan wáyé lọ́jọ́ tòní tó dàbí ìgbà pé ó fẹ́ da omi àlàáfíà nú ọkàn yín rú, kẹ́ rí dájú pé ẹ wá gbogbo ọ̀nà láti mójútó pátápátá láti mórí bọ́ọ̀nù rẹ̀. Lénìí tẹ́ bá rí pé stress pọ̀ ju bó ṣe yẹ lọ, ó dára kẹ́ wá àkókò díẹ̀ láti fi relax. Ẹ má tàṣejù bó ohunkóhun, at least kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún dáadáa lénìí. Ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ fọgbọ́n tòun tòye tó lódùmarè fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí dára. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ìgboyà máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní o. Ẹ máa rí ìdùnnú, ẹ máa ráyọ̀ tí gbogbo nǹkan sì máa tẹ́ yín lọ́rùn dáadáa. Ẹ lo ìgboyà yìí lọ́nà tó tọ́ tó máa ràn yín lọ́wọ́. Ẹ gbájúmọ́ ṣẹ́ kẹ́ lè rore gbámú. Ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí kí ó lè wá sí ìmúṣẹ. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 tó bá dàbí ìgbà pé ó rẹ̀yìn tẹ́ tàbí kó dàbí ìgbà pé bóyá ẹ̀ ní nǹkan kan tí ẹ tẹ̀ fẹ́ ṣe àbí ẹ̀ tiẹ̀ ní ìfúnnú àbẹ́ ẹ̀ tiẹ̀ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ rí dájú pé ẹ fọkàn ara yín balẹ̀, kẹ́ wá fọkàn balẹ̀ fúnra yín ní gbogbo ọ̀nà láti lè jẹ́ kẹ́ ráyè gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí pé bóyá à ń wá gbogbo ọ̀nà láti téèyàn lọ́rùn ní gbogbo ọ̀nà, ẹ jìnnà sí bẹ́ẹ̀. Ẹ rí dájú pé ẹ fúnra yín nísinmi, kẹ́ sì rí dájú pé ẹ kára yín kún dáadáa lọ́jọ́ tòní. Ẹ jẹ́ gbádùn ara yín, kẹ́ ṣe dáadáa síra yín náà ṣáájú kẹ́ tó lè fẹ́ ṣe nǹkan kan fẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá dàbí negativity tó gbà yín ká pátá kẹ́ kọ́ tiẹ̀ kúrò lọ́nà. Ẹ sì má fúnra yín ní stress èyí tí ò necessary rárá lọ́jọ́ tòní. Ẹ kò wulẹ̀ gbájúmọ́ nǹkan tẹ́ fẹ́ gbájúmọ́ èyí tó jọmọ́ ti gbèsè ayé yín, èyí tí yóò fún gbèsè ayé yín ní ìdàgbàsókè ló dára.
aago 10:30 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìíwé fún Libra tàbí láàrin September 24 sí October 23 ó ṣeé ṣe kọ́ lọ́jọ́ tòní kẹ́ láǹfààní àti manage àwọn kan tẹ́ fẹ́ ṣe dáadáa kẹ́ láǹfààní àti ṣe wọ́n létòlétò dáadáa lọ́jọ́ tòní tó sì jẹ́ pé gbogbo nǹkan kí nǹkan tó bá ti ń dín yín lọ́wọ́ gbogbo ẹ̀ pátá ló máa di ìrọ̀rùn ìbàjẹ́ èèyàn kan ló ti ń dín yín lọ́wọ́ látijọ́ mẹ́ta ó ṣeé ṣe káwọn ọ̀tá yín kọ́ dọ̀rẹ́ yín lọ́jọ́ tòní tó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á rí bí ẹ ṣe ń fẹ́ olólùfẹ́ yín wá lè máa nílò àwọn kankan látọ̀dọ̀ yín lọ́jọ́ tòní tó bá dàbí ìgbà pé ẹ̀rẹ́dẹ̀ àti ṣe fún wọn yẹn lè fẹ́ bí ìbínú tàbí kó fẹ́ bí ìjà láàrin yín lọ́jọ́ tòní kẹfẹ́ lẹ̀ ṣe ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ má kàn jújú bó ṣe lọ lórí ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3:15 ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ẹ máa fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní látàrí pé àwọn yìí kẹ́ jáde àwọn yìí kẹ́ bá àwọn èèyàn ṣe dáadáa lénìí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín máa dùn á dán mọ́rán gbogbo nǹkan tó rọ̀gbà yín kápátá ló máa tẹ́ yín lọ́rùn lọ́jọ́ tòní ó dára kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàwọn olólùfẹ́ yín ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ sì ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣe ṣe kéènì fẹ́ rí bákan kó fẹ́ wà dọ́ọ̀lù bákan látàrí pé àwọn nǹkan tó ṣe é pé èèyàn kan wù tó dàbí ìwà tí ó tọ́ tẹ́ wò pé wà yóò wà reasonable rárá ó lè jẹ́ láàyè iṣẹ́ tàbí nílé ẹ rí dájú pé jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí ìbínú pátápátá látàrí pé tẹ́ bá ń bínú àbíjù ìbínú yẹn lè padà di nǹkan tó máa lágbára ẹ rí dájú pé téèyàn bá ṣẹ̀yìn lénìí ẹ fọ̀rọ̀ sísọ ẹ fi yànnà náà nǹkan tó ṣe fún yín ẹ fẹ̀lẹ̀ bá wọn sọ ẹ fẹ̀lẹ̀ bá wọn fà á ẹ má bínú àbíjù bó ṣe yẹ lọ ẹ má finú tóyàn rárá lénìí ẹ má gbára léyàn rárá ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun ẹ wá tún jìnnà sí ìbínú lẹ́ẹ̀kan tí mo ti ṣe sọ brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ èròpé léroko Capricorn tàbí láàrin December 23 sí January 19 ìgboyà máa wà fún yín ara yẹn yá gágá púpọ̀ lọ́jọ́ tòní ẹ máa láǹfààní àti yanjú gbogbo nǹkan tó dàbí challenges tàbí ìṣòro kan tó ti ń wáyé nígbèsí ayé láti jọ́ mẹ́ta tó dàbí ìgbà pé ó ń fún yín láìbalẹ̀ ọkàn púpọ̀ lọ́jọ́ tòní ẹ máa lọ́pọlọ pípé ọpọlọ pípé yín sì máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní láàyè iṣẹ́ gbogbo nǹkan tó bá dàbí ìwà pó le koko láàyè iṣẹ́ ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀fi mójútó ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá o ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ wà positive kẹsì tẹpá mọ́ṣẹ́ lénìí pẹ̀lú aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ìgboyà máa wà fún yín púpọ̀ agbára káká máa wà fún yín dáadáa ẹ máa láǹfààní àti gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lénìí àwọn nǹkan dáadáa lẹ́ẹ̀ máa fẹ́ àwọn nǹkan tó bá dàbí ìgbà pé kò tọ́ tó dàbí negativity pàtó ẹ máa fẹ́ gbé kúrò ẹ máa fẹ́ fi sẹ́gbẹ́ kan lénìí ẹ máa wà active dáadáa tó sì jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé pátá lẹ máa ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ lénìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó lákòókò tó tó àtàkókò tó yẹ lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4:30 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ó ṣeé ṣe kí ènìyàn kan kó fẹ́ dalẹ̀ yín bákan lọ́jọ́ tòní o bóyá nǹkan kan ló ti promise yín láti jọ́ mẹ́ta tó dàbí ìgbà pé wọ́n mú lè rí náà ṣẹ léni kẹrí dájú pé mọ́kàn ara yín balẹ̀ láàyè iṣẹ́ sì rèé ó ṣeé ṣe kí iṣẹ́ yín kó dàbí ìgbà tó fẹ́ dáwọ́ dúró bákan àbí ìkọ̀kan tẹ́ tí ń ṣe kókó dédé stop bákan lọ́jọ́ tòní temporary lásán lélẹ́yìí jẹ́ o nǹkan ò ní pẹ́ padà wá active padà láàyè iṣẹ́ ẹ rí dájú pé jẹ́ kí yẹn bomi tútù sí yín lọ́kàn rárá ẹ mọ̀ dájú pé gbogbo ilé àtó kásẹ̀ ńlẹ̀ ẹ má stress ara yín rẹpẹtẹ lọ́jọ́ tòní ẹ enjoy ara yín kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín ẹ ní òmìnira lénìí láti lọ gbafẹ́ láti lọ enjoy ara yín kò sí wàhálà lénìí kẹ́ rí dájú pé báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹsì rí dájú pé pọ́n tèwe tàgbàlé pẹ̀lú orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 láàárọ̀ sí aago 11 fún ogún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè.
ire o.